wọ́n ní sí òbóró tó máa ń sẹ́yọ̀ káwọn jáde wá wò àbí káwọn máa wò nínú tẹlifíṣàn òbóró nítorí pé ẹ̀yọ̀ yìí nítorí káwọn ẹni tí wọ́n ń ṣẹbọ tí ń sòòṣà wọ́n lè bá rí polongo fáwọn ẹni tí ò ṣe náà ṣe máa ń pè lásà lásán kìí sàṣà lásán ẹ̀sìn àwọn kan ni táwọn gbàgbọ́ pé òun làwọn ń ṣe tìlú àwọn fi ń lọ síwájú òun làwọn ń ṣe tìlú fi ń túbà tí ń tùṣẹ́ táwọn bá ti láwọn ò ṣe. nǹkan ni ó bàjẹ́ gbogbo nǹkan ni ó dẹnu kọlẹ̀ gbogbo nǹkan ni ò ní jọra wọn má sọ ẹ̀sìn wọn nu ṣe wá lè jẹ́ pé ẹ̀sìn tí wọ́n tá ń ṣe tó túmọ̀ sí wọn ṣẹbọ sí Allah lọ́wọ́ àmọ́ wò títọ́ bá wò àmọ́ wò ọmọ abanújẹ́ kan wò níbi tá ti ń ṣe oṣù gbọ́dọ̀ wò nínú késẹ́ẹ̀tì kan CD kan kátírẹ́. wọ́n ní bàbá kan ó kú wọ́n fọmọbìnrin mẹ́rin sílẹ̀ àti obìnrin míì. àwọn aláwọn fẹ́ kún pínkún àwọn bàbá wọn nílànà ẹ̀sìn Islam nígbà tí arákùnrin yẹn àtọmọbìnrin kan táwọn yarí. àwọn kan ṣé kèfèrí ni bàbá wọn kú ni àbí mùsùlùmí? wọ́n ń gbé mùsùlùmí bàbá wọn kú èèyàn gbọ́dọ̀ kú mùsùlùmí nítorí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣé yóò sì tẹ́yìn lọ́rùn ká sọ pé ẹ̀yin ọmọ kèfèrí ẹ̀yin ọmọ tí bàbá yín kú kèfèrí ọdájú pé fà kékọ́rí kí ló á dé tẹ́ gbógun rẹ̀ gbọ́ná táwọn kèfèrí torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ gbógun mùsùlùmí nílànà àwọn kèfèrí. bọ́ọ̀lù èèyàn mẹ́rin ó sì sọ wípé wọ́n gbógun nílànà Islam tí èèyàn méjì wá sọ pé lànà àwọn kèfèrí tí ó borí èèyàn mẹ́rin níbo ń bẹ̀ kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀. kọ́lá tí èèyàn kan bá sọ pé lànà Islam ọlọ́gbọ́dọ̀ borí torí pé mùsùlùmí bàbá yín ìdájọ́ ẹ̀sìn Islam ò sì kúrò lórí ẹ̀ lẹ́yìn ikú rẹ̀ lẹ́sìn gbé wá fáwọn mùsùlùmí láti ṣe sọ̀látùl jánásà sílá. àmọ́tẹ́ bá gbà kó ti di kèfèrí kí lẹ́ gbé wá sọ̀látù kí lẹ́ fẹ́ ká ṣe sílá ṣe bí kèfèrí ló kù torí jẹ́ lẹ́yìn ẹ̀ gbọ́dọ̀ mọ̀lẹ́bí bàbá rẹ̀ tó ń bá jẹ́ mùsùlùmí ọ̀dọ̀ rẹ̀ lẹ́tì tọrọ rẹ̀ yọba ní mọ̀lẹ́bí bàbá tó jẹ́ mùsùlùmí ajẹ́pẹ́ lọ́dọ̀ aṣíwájú mùsùlùmí ní ó fi lọ́kọ kò burúkú ẹ̀bùn bàbá rẹ̀ gbọ́ ọmọ yín ti rẹ́ni tó fẹ́ fẹ́ ṣùgbọ́n nígbà tó ṣe pẹ́yìn ò ṣe Islam òfin Islam ni pé àwọn mùsùlùmí ní ó fi lọ́kọ nígbà tó yẹ pé mùsùlùmí lò kẹ́rì bọ́mọ yín ó ti ṣe lọ́kọ rẹ̀ gbọ́dọ̀ wáyé pọ̀ wá síwájú àwọn mùsùlùmí lẹ́yìn ìjọba àwọn. lẹ́yìn táwọn ti ní ìyàwó mẹ́rin àtàwọn ti bímọ mẹ́rin àwọn fẹ́ so igi báyìí. àwọn fẹ́ so igi náà ló pé yín torí ìtọ́sẹ́kù nù gbèsè ayé yín wọ́n mẹ́jọ pẹ́ lò lórí péjọpọ̀ sí nánà ilẹ̀ jókòó. ṣùgbọ́n bẹ́ẹ̀ so igi àǹfààní rẹ̀ fẹ́yìn àtẹnitẹ́ bá fẹ́ lọ́kọ ni kò sáǹfààní kan bẹ̀ fáwọn ọmọ torí àwọn ọmọ zina náà wọ́n máa jẹ láéláé torí ẹ bí wọn láàrin ẹ̀yin àtọkùnrin lórí pé ẹ fẹ́ ṣòwò àti bímọ yìí láì jẹ́ pé ẹ jọ́pọ̀ àtìyàwó ara yín ọmọ zina lọ́mọ máa jẹ láéláé àfọ́mọ míì tẹ́ bá tún wá ṣòwò àti bí lẹ́yìn ìgbà tẹ́ ti so igi oní ọmọ ẹjọ́ ọmọ halal tí ó lẹ́tọ̀ọ́ láti jogún yín tẹ́ bá kú. ẹ wo irú jàǹbá tẹ́ fi sàwọn ọmọ ọlọ́kan náà àwọn ọmọ àwọn ọ̀fẹ́ràn súnà kí làwọn lè ṣe sí ẹjọ́ àbá ti lè mú Allahu lábẹ́ sí ẹ máa ṣàdúrà olùwàkófìfẹ́ súnà sọmọ yín lọ́kàn
ẹ sì máa mú lẹ́yìn lọ́bi tó bá ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ táwọn ahlu sunnah tó bá ti ń kọ́yàn lẹ́sìn ẹ jẹ́ kí ọmọ lọ́bẹ̀ òun náà máa rí ìyàtọ̀ tó wà láàrin sunnah àti bídà pẹ̀lú àṣẹ Allah pẹ̀lú àdúrà tẹ́yìn ṣe àtọ̀rọ̀ tẹ́ ń bá sọ yọ padà sí sunnah. ọkọ kọyàwó ṣùgbọ́n àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta obìnrin máa ń béèrè àwọn nǹkan kan lójú ọ̀nà àti tọ́jú àwọn ọmọ tágbára ọkọ ọ̀ká aṣọ sukú bàtà àti owó iléèwé kí ni sẹ́yìn ò ní fi wọ́n síléèwé tẹ́ bá fi wọ́n síléèwé táwọn ọmọ ò ní dá yúnífọ́ọ̀mù tẹ́ bá fi wọ́n síléèwé wọn ò ní wọ bàtà lọ sukú tẹ́ bá fi wọ́n síléèwé sẹ́yìn lẹ́ dálẹ̀ ẹni sanwó léèwé àbí kí ni ìyàwó béèrè tágbára yàn ká torí de eléyìí báyìí ẹ̀yin náà sì ní bàbá ọ̀nà yá lọ fẹ́ sọ pé ẹ̀sẹ̀ lórí àwọn ọmọ àbẹ́ kọ ìyàwó tọmọtọmọ wọ́n tẹ̀ bá ti kọ ìyàwó tọmọtọmọ ẹ̀sẹ̀ ojúṣe yín mọ́nà tó bá tiẹ̀ jẹ́ pé iléèwé tó fọmọ sí agbára ti yàn ká owó ẹ̀wù iléèwé lásán ó tó wó oúnjẹ ọdún kan fún fámìlì mi irú bẹ̀ lọ́mọ máa lọ ẹ̀yin náà sọ̀rọ̀ agbára tèmi ọ̀ká skul yẹn skul tágbára mi ká ní ojú ẹ̀ ń fọmásì àbùrọ̀ fọmálẹ̀ sọ́dọ̀ obìnrin gan fífọmálẹ̀ sọ́dọ̀ obìnrin ló túmọ̀ sí pé ẹ fẹ́ kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ nítorí pé àwọn obìnrin ọjọ́ ọ̀kúnlẹ̀ lọ́wọ́ máa rántí kò ní bá ọmọ wípé ti ṣe yẹ kò ní bá ọmọ wípé ti ṣe tọ́ lásìkò táwọn ọmọ bá ń ṣe dáadáa tó ń ṣe gírí àwọn ọmọ tiẹ̀ wọ́n máa ṣèṣe ọmọ ayọ̀ bá mójú ń jẹ ọmọ tí ò ní serious so ẹ sì mọ̀ pé àwọn obìnrin ojú kòkòrò ilé fọ́mátì nílẹ̀ mélòó ló lè ṣe inú àti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ torí pé ń bọ̀ ọba yọ ọmọ bàjẹ́ tọmọ bá sì bàjẹ́ ò ní rẹ́nìkan ti ràn má wọ́n á sọ pé bàbá wọn ni ò tọ́jú wọn sí wọ́n filẹ̀ fún bàbá láti tọ́jú torí ẹ̀ ní arọ àwọn obìnrin tí kíkọ̀ sílẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ tó fẹ́ wọn tọmọ bá ti wọbẹ̀ tọmọ òsì tọmọ pínrín sí tọjọ́ ọmọ tọkùnrin lè mójútó ẹjọ́ ọmọ wà lọ́dọ̀ bàbá rẹ̀ kò sí náà ni ọmọ padà wáyà rẹ̀ kàn ẹ má tanra yín jẹ wọn náà ló lò lówó tó fi tọ́mọ ó lò lówó tó fi máa dẹ́rù sọ́mọ lọ́rùn ó lò lówó tó fi máa tọ́jú ọmọ ìwọ náà ló sì wo wọ́pọ́mọ́ ó lò ní fọmálẹ̀ ìwọ náà ló sì lè tọ́mọ ọmọ tọ́ ọkàn bọ́ ọmọ jẹ́ lásán ẹ̀yin mọ iye irú wọn kódà irú rẹ̀ kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ìyá yẹn wọ́n nígbà tó bímọ yẹn gbogbo tó wọ́n lọ bẹ́ẹ̀ ọmọ wa dàgbà ọmọ ti yọ ọmọ ayọ̀ ó ti yọ ọmọ tí ò ló ń bá wí. ẹrù bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ìwọ̀sí ìpọ̀ débi wípé ìyá wa wọ Facebook tẹ́ ẹ̀ máa yí wọ́n ń ṣépè fọmọ wọ́n ń ṣépè fún gbogbo ayé wọ́n bá fèpè kùn sẹ́yìn báwọn èèyàn ti wọ́n lọ́fẹ́ kàn èbí wọ́n lọ bí nǹkan rẹ̀ wọ́n lọ ń ṣépè fún dáṣáájú so wọ́n bá fèpè kùn wọ́n á ní kó pe àwa àti àwọn àdúgbò àgbò lẹ ti ṣe bá ọmọ tẹ̀yìn bí lẹ́ ń ṣẹ́rù àwọn èpè yìí fún ìyá wa bẹ̀rẹ̀ sí rò lóòótọ́ sèèyàn láàánú mo ní amọ́tẹ́ bá rántí pẹ̀yìn lẹ bí nǹkan yóò ṣẹ̀kọ̀ṣẹ́ àdúrà sànjẹ pé lọ́tí pé ibà lọ ṣẹ ẹ̀yin kọ́ ọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀sà màmá wa ní àwọn sì kàn ṣe pé náà ni o torí wọ́n bẹ̀ ẹnu kí tọrọ bá dójú ẹ̀ tán èèyàn sòótọ́ wọ́n ní báwo wọ́n ní tí ìyànjú táwọn èèyàn bàbá rẹ̀ ọ̀gbà kí àwọn jẹ́ káwọn mú sọ́dọ̀ kọ́mọ ọmọ bá yàyàkuyà àwọn làwọn kọ̀ ní ìṣètò máa dàbò ṣe dà ṣé mo mọ nǹkan táwọn èèyàn bàbá ọmọ yẹn sọ fáwọn wípé máa rán tí ìyànjú táwọn èèyàn bàbá rẹ̀ ọ̀gbà kí àwọn jẹ́ káwọn mú sọ́dọ̀ kọ́mọ ọmọ bá yàyàkuyà àwọn làwọn kọ̀ ní ìṣètò máa dàbò ṣe dà ṣé mo mọ nǹkan táwọn èèyàn bàbá ọmọ yẹn sọ fáwọn wípé máa rán
ọmọ ọ̀dọ̀ obìnrin ni máa rán ṣé báwọn ṣe kó gbé fáwọn ọkọ òdodo ni torí ẹ má jẹ́ wọn fi tiẹ̀ náà kọ́gbọ́n má jẹ́ wọn fi tiẹ̀ kọ́gbọ́n obìnrin mi wà pẹ́pẹ́ tọkùnrin bá ti lè kọ́ lẹ̀ kàkà kíkú ọmọ jẹ́ ṣèṣe ni yóò fi sáwádà nù kò ní sànà kí tọmọ dáa mọ́ torí yọmọ òkú tọmọ bá dáa yóò wúlò fún bàbá rẹ̀ kó kúkú má wúlò fún kọ́ má wúlò fún nà wàláhì wọ́n bá tọmọ jáde bí hín gbogbo àánú rọrùn ọjọ́ ìkúnlẹ̀ ọjọ́ ìkúnlẹ̀ náà láàmú àrùn ojoojúmọ́ ọjọ́ ìdúró ńkọ́ ọkàn bá tọmọ jẹ́ kalẹ̀ nù ọmọ rẹ̀ ní jájúmọ́ ọ̀rẹ́ ní kọ́lẹ́kọ̀ọ́ ó kù síbi tó kù sí báwo wá ní tá a bá fayọ̀ bàjẹ́ kó kálukú wọ́n wo ra rẹ̀ wò wọn náà rí tiẹ̀ lára rẹ̀ tọ́bajọ́ máa mọ́mì tó ṣe pé mọ́mì gba tiẹ̀ jẹ́ débì kan ó rí táwọn ẹgbẹ́ rẹ̀ náà máa yọ fún ọgbà mi pé kí ló dé tí wọ́n gbọ́n náà à ń sọ̀rọ̀ gidi ń sọ̀rọ̀ rádaràda ṣé wọn náà máa rántí pé mọ́mì ni ò ní lè sọ jáde akramakumullah kò túmọ̀ sí pé bàbá náà burú jù kó náà burú jù kọ́ pọ́ mọ́ bọ́ọ̀lù kó tàtàrà léyìí kọ́ bọ́ sílé kejì látara ògiri àbẹ́rẹ́ pé bàbá burúkú nìyẹn so àmọ́ àwọn ọkùnrin àwọn wà nípò kí wọ́n lè discipline ọmọ gbọ́n kìí ṣe pẹ̀lú lúlù ẹni tí wọ́n bá ń yọ ayọ̀kayọ̀ tí bàbá bá dé tó ṣe assalamu alaykum wa rahmatullahi wa barakatuh kí ló mọ̀ sí lọ́kọ̀ọ̀kan kọ́ ṣẹ̀kún yẹn pé no ẹni tó máa sọ fún mi kó tó lọ wọlé bẹ́ẹ̀ ni so tonti pé tọ́mọ bá kéré kò ṣeé filẹ̀ fọkùnrin o yóò dùn mọ́ pa o tọ́mọ bá ń sunkún ọkùnrin ọmọ pé pẹ̀lẹ́ dákun kọ́ra bisikíìtì fún kọ́ra kí wọ́n bá ti ra bisikíìtì àkọ́kọ́ tí ọ̀dà kẹ́ dípò kó fi sóko kun ìfọ́tí ní ọbẹ̀rẹ̀ táwọn obìnrin ní sùúrù fọmọ kékeré tọ́mọ bá ti wá ń yọrùn dákun gbọ́mọ fún bàbá rẹ̀ gbọ́mọ fún bàbá torí pé wọn yóò wúlò fún jù tọ́mọ bá ṣe dáadáa ìwọ ló jèrè rẹ̀ jù àmọ́ tó bá lówó wọn mọ́ tọ́mọ bá gbàjẹ́ ọkùnrin ò ní kò ń bímọ bìkan má. nìkan lọ́ọ́ máa ràn bẹ́ẹ̀ bá wá rán ọmọ sí ọmọ ti di jàgùdà sí bàbá ò ní gbàdà pé kí ni tọ́kùnbọ̀ ló ti bá jàgùdà tán torí ìdílé ọ̀dọ̀ wọ̀ wá tọkọ bá kọ́ ọ lẹ̀ tọ́mọ ti dàgbà lọ́wọ́ rẹ̀ dákun fọmọ́lẹ̀ fún bàbá rẹ̀ wọ́n má jẹ́ pé ẹ̀bí alábàáhùn yóò di tànà rẹ̀. wọ́n láwọn kọ́lé àwọn ti rí nǹkan mọ́sálẹ̀ rẹ̀ agbọ̀nbíta ẹ̀rí máa ẹ̀fọ́ kọ́dà kó ṣe pé wo ògiri awú ẹ̀ tí ẹ̀ ní wú gbogbo ògiri torí pé létí dì mára wọn agbọ̀nbíta ẹ̀ mọ̀ pọ́ wa ẹ̀ dì mákèétì ẹ̀ sì hú sálẹ̀ rẹ̀ ẹ̀ débi tí kòkò ọ̀ràn tẹ́ gbé sí wa ẹ̀ lọ gbé kòkò òfò sọ́nù ẹ̀ bẹ̀rù Allah ẹ̀ rántí pé kú ń bẹ́ẹ̀ gbogbo ìta àwọn iyọ̀ ọ̀sán láyé tó bá lọ kú tó ò ṣe é kí ló ti fẹ́ sọ fún Allah ọjọ́ pé dàkúyà lẹ́yìn ìjẹba. ọlọ́run fẹ́ máa ṣàdúrà ní forí kanlẹ̀ àwọn òṣùgbọ́n lárúbáwá ẹ máa Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar adúpẹ́ gbogbo alámẹ́lẹ́ ó ti tó. gbogbo orí ayé àtọ̀kì yá máa wà mẹ́. Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. kìí ṣe ní foríkalẹ̀ nìkan tẹ́ máa tún ṣe tashahhud. gbogbo tashahhud tẹ́ sálámà lẹ́yìn ẹ̀ tún máa wí bẹ́ẹ̀. àyè àdúrà méjì ni. wọ́n náà fẹ́ ṣe wítìrì àwọn sì fẹ́ ṣe sálámà kan ọ̀tọ̀ ẹ ṣe wítìrì alákọ̀ọ́kọ́ ẹ̀ka Fatiha àti suratul A'la sabbih isma rabbikal a'la àti suratul Kafirun qul ya ayyuhal kafirun ẹlẹ́kẹta qul huwa Allahu ahad lẹ́yìn Fatiha. ẹyọ kan kẹwàá sálámà ọwọ́ àánú sunna pànàbí máa ń ṣe bẹ́ẹ̀.
wọn láwọn gbalé sọ́tọ̀ káwọn tún gbélé yìí káwọn gbé rẹ́ǹtì fọ́ọ̀rẹ́ àwọn kò sí tó burú mẹ́ kò sí tó burú mẹ́ àmọ́ ń dọ́tẹ́ ẹjọ́ dá pẹ̀lú bàbá ńlẹ́ ní kókó jáde o àbí kó tún owó mi san ntí ẹ̀yin àti bàbá ńlẹ́ sì jọ gbà ńlọ náà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ lólé fún bàbá ńlẹ́ kò gbọ́dọ̀ ló bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú pé mi mọ gbalé mo tún gbé rẹ́ǹtì fẹ́ lómi lópin ìgbà tó bá ti jẹ́ pé mẹ́jẹ̀mú dájọ́ pa pẹ̀lú lílo náà tẹ̀lé kò sí wàhálà mẹ́. tá a lè jẹ́sìn bẹ́ẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà wípé ká jẹ́sìn lẹ́yìn bó ti ṣe tọ́ka jẹ màálù ràkúnmí ewúrẹ́ àgùntàn. kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń gbé gbòòrò ọ̀tọ́kájẹ Tinubu àmàtẹ̀sìn àti tilé àti tigbó gbogbo ẹ̀ lọ́tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ẹranko kan bẹ tọ́tàkàrà ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ wá ìbáaka ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ló bí eléyìí àgbọ̀dọ̀ jẹ́ nítorí pé tá a bá wò pé ẹṣin ń bẹ nínú òbí rẹ̀ méjèèjì ẹṣin tọ́ tàbá sì tún rí i pé kẹ́tẹ́kẹ́tẹ́ ń bẹ nínú òbí rẹ̀ méjèèjì kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀tọ̀ òfin ṣẹ̀ríà sọ pé idha ijtama'a al-halal wal-haram ghalaba al-haram tí ètò ọ̀tọ̀ àti etí ọ̀tọ̀ bá jọ pàdé tó tó díndín gbọ́dọ̀ jẹ́ ìbáka lẹ́yìn ìjẹba. wọ́n ní sáwọn lè máa ṣe náfìlà nulẹ̀ àwọn. nígbà tí ìyàwó àwọn ń bẹ tó síbi táwọn ti ń ṣe tó sí nílẹ̀ kò sí tó burú mẹ́. tó ní ṣe sọ̀láàtì lẹ́yìn náà ń gbà tí wọ́n rí pẹ̀lú kó sí nílẹ̀ kí ló sí ọ̀nà sọ̀láàtì. èbí sọ̀láàtì ẹ̀ lọ gbárí mọ́ kò sí nǹkan tó burú mẹ́. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Ẹ jọ̀wọ́ àwọn tí wọ́n ti ń sọ